ìyá àbèjì ọmọ aráyé lè òkú o ààyè ló wà láti bí ọjọ́ méjì mẹ́ta nìròyìn kan ti gba orí ayélujára kódà àwọn oníwé ìròyìn gbé wípé ìyá àbèjì ọmọ aráyé lè ti jáde láyé. ìròyìn ló gbé pásọ Gabriel dọ́dọ̀ wọn láàárọ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n ṣàìsàn rẹ́pẹ́ wọ́n ní ṣùgbọ́n ẹlẹ́mìí ò gbà. ẹgbẹ́ kan tí wọ́n sọ nínú fọ́nrán yìí fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò yìí fúngbà àkọ́kọ́ tí ẹ ò tí ì follow abẹ́ ò tí ì subscribe ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi follow ẹ bá mi share ẹ like ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé. ṣé àlàáfíà ni ibi kan tuntun sí náà ni àti ló ń kẹ́ ò ṣé àlàáfíà ni ṣe bí ohun ìyá ni mò ń gbọ́ yìí ọlọ́run sí ẹ bá ń tan iná ẹ bá ń múná báyìí hallelujah 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 kí n dé tí o ní. Òní ni 17. Today is 17th of October. October 2025. Yes. 17 October 2025. Aago mélòó? Ní aago 6 rọ̀lẹ́. After 6 la wà rọ̀lẹ́. Wọ́n lọ́dọ̀ ìyá Ìbejì. Ọmọ aráyé le bet ara Ọlọ́run ti dá sí wọn. Mi ìráyè wo ìyá ọ̀nà pọ̀ bet mo ní máa débi ìrọ̀lẹ́ yìí. Ẹ má sọkúsọ mọ́ o. Agbára Ọlọ́run yóò túbọ̀ di ìyá mú. Láyéláyé ìyá máa rí ẹ̀mí ń lo bí. Ẹ jókòó. Ẹ rẹ̀ mi lò ó. Pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ rí ẹ̀mí lò ó. Ẹ rí ẹ̀mí lò ó. Wọ́n tún pò kìkì yín. Ẹ mọ̀ pé ògo yín èso ògo kọ̀rọ̀. Ẹni tó bá ti ní ògo ariwo, wọ́n máa rí nǹkan kan láti pariwo ẹ̀ sá. Wọ́n ṣàgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀. Because ọ̀rọ̀ ẹnìyàn ò kàn lè silent kò lè kíná ògo ni ògo òṣùpá ni kò sí bó ṣe tó òṣùpá máa tàn màmá agbára Ọlọ́run yóò dì yín mú májẹ̀mú rẹ̀ yóò gbé yín ró pa Olúwa yóò dì yín mú àwọn ọmọ yín ò ní kú ọmọ ò ní kú màmá ẹ̀mí yín máa gùn àlàáfíà lẹ́wà náà ó ní wàá ń sọ náà dára lóò sí àlàáfíà ni màmá wà ẹ bá ń gbójú wọn dáadáa ó ń rè ẹ wojú ẹ ti rí àlàáfíà ni màmá ẹ fọkàn yín balẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀ àlàáfíà Jésù wà pẹ̀lú yín ẹ̀mí yín á gùn kẹ́ẹ̀tẹ̀ tó lọ bá Jésù ẹ̀mí yín máa gùn ẹ̀mí yín máa gùn Ọlọ́run tó fẹ́ káwọn èèyàn kan rí yín ni Ọlọ́run fẹ́ káwọn èèyàn rí yín ni ẹ má bínú pé ẹ̀rí mi náà ọ̀nà yẹn ti pọ̀ jù ẹ má bínú bá ń kó tẹ́lẹ̀ nínú àgọ́ yìí màmá ẹ̀mí yín ó gùn ẹ kàn tẹ́wọ́ yín ni bí mo ṣe ń fún yín lẹ́lòmínú ó fún yín lé ní ìsọ́la ẹ tẹ́wọ́ yín ẹ̀mí mi fún yín ní lórúkọ Jésù ẹ̀mí yín máa gùn ẹni bá ní kẹ́ kú mo ti sanwó ẹ̀mí wọn báyìí ẹni bá ní kẹ́ kú wọn ó gba kú yín kú ẹni bá ro ikú sí màmá wọn ó gba ikú yín màmá ẹ̀ ní kú lójijì ẹ̀mí yín máa gùn ẹ̀ ní àlàáfíà ẹ̀ jẹun ọmọ àti Rónkẹ́ ò tí ì jẹ èèyàn yóò jẹ èèyàn inú yín máa dùn ẹ̀ rí ire wọn ẹ̀ bá wọn sí chọ́ọ̀tì ẹ̀ bá màmá ẹ̀ sìn wọ́n dé lu òyìnbó ó máa dá fún àǹtí lójú yìí màmá ẹ ní fi kú san àwa náà ní fi kú san àwọn èèyàn tán ń wò yín lé lórúkọ Jésù ìfẹ́ wọn sí yín kò ní bàjẹ́ ẹ rí ànúgbà ojú òní tì yín ẹ̀yin wo lẹ fẹ́ máa rí màmá dáadáa ẹ fẹ́ máa rí wọn kí inú wọn máa dùn kí sàkẹ́ rí wọn kẹ́ ẹ máa rẹ́rìn tó ẹ fẹ́ máa rí wọn màmá mo fẹ́ báyìí ni o màmá ó pe àkáǹtì wọn fúnra wọn wọ́n pè é ṣe bí ìròyìn ikú la gbọ́ nígboro kò dẹ̀ rí bẹ́ẹ̀ ká ní wọ́n kú ni ọ̀pọ̀lọpọ̀ ti máa dáwọ́ pé ó yá pósí ó yẹ gbà Ọlọ́run tí wà níjà dáwọ́ pósí fún wọn ó yá èmi ti ẹ̀ńtà ẹni rokúrò wọn mo ti sanwó ẹ̀mí ẹ̀ kí áńgẹ́lì ikú kó lọ bá ẹni yẹn kí wọ́n àti ìwà mọ́rú lọ́tàn pa mọ́ọ̀yàn ẹ̀ tẹ̀ parọ́pọ̀ èèyàn síkì èèyàn kú ẹ máa wádìí ohun gbogbo dájúdájú
ẹ máa wádìí gbogbo dájúdájú mama ẹni rokúrò yín yóò forí ara ẹ gbé mama ẹ pé àkáǹtì yín wọ́n fẹ́ àwọn èèyàn tó fẹ́ rí yín ni ẹ pé 00 àkáǹtì yín ó yá 00 00 34 34 85 85 71 71 48 lẹ́ẹ̀kan sí Access Bank. mo ń bọ̀ lẹ́ẹ̀kan sí 00 00 34 34 85 85 71 71 48 48 lẹ́ẹ̀kan sí 00 00 34 34 85 85 71 71 49 49 Access Bank. 48 àbí 49 48 48 àǹtí Rónkẹ́ ẹ̀jọ́ ń sọ lọ́pọ̀ the last time. Okay. Ó yá. 00 00 34 34 85 85 71 71 48 48 Access Bank. Access Bank. Adenike Gboyè. Gboyè. Adenike Gboyè. So kàkàkà dáwọ́ pósí ó yá dáwọ́ míìkì. Pásọ̀ Mákindé. Sá. Kàkàkà dáwọ́ pósí Ká dáwọ́ míìkì. ká máa dáwọ́ màálù pàfẹ́ sòkú. Ẹ dáwọ́ míìkì àti bọ́ǹfìtà. Kí tí yóò mọ̀ mú táyé wọn máa dá tí wọ́n máa ríran wọ̀ wọ́n máa wọ̀ Canada èèyàn fi míìkì wọ̀ ọ̀kan o èèyàn fi bọ́ǹfìtà wọ̀ ọ̀kan o ó yá àlàáfíà màmá ìdílé náà àlàáfíà náà wà ṣètìlì gan àlàáfíà náà wà àlàáfíà náà wà o mama is okay mama is healthy mama ti dàgbà lóòótọ́ ẹ bá ń pàtẹ́wọ́ hallelujah. mama ti dàgbà lóòótọ́ wọn à ní kú báyìí wọn à ní kú báyìí in the name of Jesus ṣe bó ọ̀nà ẹ̀ pé Bẹ́ẹ̀ni sà. so náà ni ẹ bá ń tún pé 00 00 34 34 85 85 71 71 48. 48 ìyá àbẹjọ máa ráyè le Yes. Ọlọ́run ti dá sí yín ogun tí èṣù bá gbé yóò borí wọn Àmín Jésù. ìbéèrè pé wọ́n lè yín ní ọ̀nà kan wọ́n sá ní ọ̀nà méjì gbogbo ẹni bá rọ ibi ròyìn ibi máa dáhùn nílé wọn ibi máa dáhùn nílé wọn ẹ ní kú báyìí ẹ̀mí yín á gùn kàkà owó pósí ẹ̀ ṣe fún ọ lówó míìkì ìbẹ́ ti rí wọn ti pẹ́ lóòótọ́ ohun tó sọ ni pé Ọlọ́run fẹ́ ká tó rí wọn Ọlọ́run máa ń torí nǹkan ṣe nǹkan Ọlọ́run máa ń torí nǹkan ṣe nǹkan so instead of owó pósí instead of owó màálù instead of owó tẹ́ǹtì tá a fi sin wọn ẹ wá fún ọ lówó míìkì báyìí ẹ fún ọ lówó bọ́ǹfìtà ẹ fún ọ lówó aṣọ kíyàwó wọṣọ nígbà tán wà láyé nígbà tán wà láàyè mo gbàdúrà ẹ̀yin náà ò ní kú o Àmín Jésù. ẹ ń bá ro kúrò wọn náà yóò gba kú rẹ kú Àmín Jésù. ẹ ń bá ro àìsàn ro wọn máa gba kú ẹ kú lórúkọ Jésù ọmọ yín ò ní kú ọkọ ò ní kú ẹ̀yin náà ò ní kú àjọgùn lẹ́mìí nínú àlàáfíà àti ọrọ̀ nọ́mbà ẹyọ kan tí wọ́n lè fi kí màmá ńkọ́ nọ́mbà ẹyọ kan tó lè fi kí màmá 070 nọ́mbà tẹ́ fi kí màmá tẹ́ fi gbó wọn 070 37 37 87 87 30 70 3070 ó yá o again 070 070 37 37 87 87 30 30 70. 70 àwọn rẹ o ẹ bá ń gbójú wọn ẹ bá ń taná sójú wọn. Ni o, ẹ ṣeun o. ìyá ẹ kálẹ̀ lé àkànrí yín. Hallelujah! 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 ẹlẹ́mi rẹ mi ò kú o. Dúpẹ́ omi ò kú o. ààyè ni mo wà. Ààyè ni mí o. ẹ pẹ̀lẹ́ màmá Orúkọ Jésù. ẹ rà màmá ẹ pẹ̀lẹ́ ó yá màmá ẹ má ìkọ́ ẹ gbàdúrà fáwa náà ẹ gbàdúrà fún ó yá kúnlẹ̀ Ní orúkọ Jésù. àmín Orúkọ Jésù. Ayérayé alágbára ńlá. Ọba tí ń jẹ́ èmi ni yóò jẹ́ mi ní lórí àmín lórúkọ Jésù. Nínú ìdílé kálukú lórúkọ Jésù, ẹkún àtòsí kò ní jẹ́ tẹ̀lé. Ìsúkò òjijì kò ní wọnú ayé wa. Àánú agbára lọ́wọ́ fi gbé wa rán. Owó òwe wọ̀ Ọlọ́run yóò di mímọ̀ nú ayé wa. Ọlọ́run ṣe wá lórúkọ. Lórúkọ Jésù gbogbo ọ̀nà tí wọ́n gbà lọ́nà ibi láti náwó ibi nínú ayé ẹnikẹ́ni lórúkọ Jésù lónìí Ọlọ́run kò bí wọn wọ́. Olúwa kó fa agbára wọn jẹ́. Olúwa kó fàṣẹ ìrọ̀rùn yìí wá. Olúwa kó fa àánú agbára lágbára. Gbogbo ẹwà kò di mímọ̀ nínú ayé yìí. Lórúkọ bàbá, lórúkọ ọmọ, lórúkọ ẹ̀mí mọ́. Jésù Olúwa wa. àmín 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 Lórúkọ Jésù bàbá. Ọlọ́run Elédùmarè yóò bá ń fi àánú gbé yín. Ẹ̀mí púpọ̀ àtàlàáfíà Ọlọ́run bá mi fi gbé yín. Ìṣẹ̀lẹ̀ tó yẹ tó yògo yín lórúkọ Jésù Ọlọ́run yóò wá yín. Àánú agbára Ọlọ́run yóò di mímọ̀ nínú ayé yín. Ọba tí ń jẹ́ èmi ni ọba tí ń jẹ́ èmi ni ẹ̀rí ńlá tí ń jẹ́ èmi yóò jẹ́ èmi nínú ayé yín. Lórúkọ Jésù yóò jẹ́ èmi lórí ayé yín. Àánú agbára ńlá yóò yí nǹkan wà nídìílé ọkọ nídìílé ọmọ nídìílé gbogbo ẹbí àtàrà lórúkọ Jésù ògo ẹ̀wọ̀ Jésù fàánú yín bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ ìjọ Ọlọ́run aláyè kò ní rí bí ibi ò ní ṣẹlẹ̀ ànídé ní àwòrán ìgbàdújọ oníwọ́nú ayé ó yá lórúkọ Jésù ní ìgbà tí ó bá fi di December nísìn lórúkọ Jésù ìròyìn ayọ̀
ìròyìn ayọ̀, ìròyìn ayọ̀, ìròyìn ògo, ìròyìn ìbùkún, ìgbéga àti ìṣeré, ìgbéga àti àmín Jésù. bẹ́ẹ̀ ni lónìí, Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Ẹ ti kàrà ń jẹgbọ́. Kàkà owó pósí ló yẹ fún ọ lómìkì. Kó máa rún polá. Ẹ fún ọ ló kàkà owó pósí. Kàkà owó màálù òsùkú. Míìkì bọ́ǹfìtà ó yáyáyá. Àtúrọ̀gá ẹgbẹ̀ 5. God bless you. Àní wáyé tì báyìí. Ẹ ṣé gan ni sà. Ṣé mo dúpẹ́ o? Ọlọ́run pẹ̀lú wa, ògo Ọlọ́run á fún wa o.